kú dédé àkókò yìí. Àsìkò àtàárọ̀. Ibi gbogbo tẹ́ ẹ gbé wà tẹ́ ẹ ti ń wò mí lágbára Ọlọ́run, ẹ̀yin wa ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin màmá àti gbogbo àwa abiyamọ ayé, Ìtàn Láyé lètò lórí ohun tí mo fẹ́ mú wá sétí ìgbọ́ wa. Tá a lè máa fi mọ̀ wípé ilé ayé ẹ jẹ́ mọ̀ wípé jẹ́jẹ́ ló gbà. Abiyamọ ni wá ní tòótọ́, ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi òní ká fi ba ọ̀la wa jẹ́. Òkú ọdún 5 nílé ìgbókùúsí tí wọ́n ń pè ní mọ́ṣúárì. Kí ni òkú ọdún 5 ṣe ní mọ́ṣúárì? Ṣé wọ́n fẹ́ yan gbẹ ni? Kò kúkú ṣe bẹ́ẹ̀. Nígbà tí àwọn obìnrin yìí ń bẹ láyé, òun ló fà á tí òkú rẹ̀ fi wọ ọdún 5 nílé ìgbókùúsí tí wọ́n ń pè ní mọ́ṣúárì. Ìtàn nílé ayé o. Gbogbo ẹ̀yin abiyamọ pátá tẹ̀ ń gbọ́ mi. Ìkànnì HMTV lẹ̀ ń wò yìí. Ṣómìwá Emmanuel òun lorúkọ mi. Lágbára Ọlọ́run, mi ò ní borúkọ bàbá mi jẹ́. Bẹ́ẹ̀ ni mi ò ní fòní ba ọ̀la mi jẹ́. Kábíyèsí Elédùmarè. Ilé ayé ó mà gba jẹ́jẹ́. Màmá yìí nígbà tó ń bẹ láyé, ṣé kí n pè ní màmá Bọ́ǹfìtà ni? Ṣé kí n pè ní màmá tó jẹ́ wípé owó ló mọ̀, ẹni tó bá ti fún ní nǹkan ló mọ̀ lọ́mọ? Irú àwọn òbí báyìí, ẹ̀yìn wọn a máa fẹ́ máa dáa kí n má wí mí. Lágbára Ọlọ́run, ẹ̀yin wa ò kú ní bàjẹ́. Ìyá yìí fẹ́ràn ọmọ kan jù kan lọ. Ìyá yìí ó nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ. Àìmọye òbí tó ń ṣe bẹ́ẹ̀, ẹ fi eléyìí kọ́gbọ́n kẹ́ ẹ lè máa rántí pé ìtàn nílé ayé. Ohun gbogbo tẹ́ẹ̀dá bá ṣe, ó máa padà dìtàn. Kí n má fọ̀rọ̀ gùn. Ẹni tó bá ti mú wá fún ìyá yìí nìyá yìí mọ̀. Ìyàwó ọmọ tó bá ti mú wá fún ló mọ̀. Kódà a máa fi ọmọ tó bá níyangàn. Mélòó lọmọ tó bí? Ẹ jẹ́ mọ̀ wípé Elédùà ò yọ̀ǹda fún ju 3 lọ. Ìkan nínú wọn ló jẹ́ pé ó wà ní àyíká ìlú tí ìyá yìí wà. Ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé wọ́n wà lọ́nà jíjìn, ìkan travel out, kò sí lórílẹ̀-èdè tó wà. Ẹ má jẹ́ tàn yín, màmá yìí, èyí tó ń bẹ lókè òkun ni màmá yìí yàn láàyò. Eléyìí sì ni àbíkejì. Èyí tó jẹ́ àbígbẹ̀yìn òun ló wà pẹ̀lú ìyá yìí. Màmá yìí kì í ṣọkọ kan ló fẹ́ o. Kódà àwọn ọmọ tó bí káàkiri, ẹyọ kan ló ń bí kiri. Òun ló fi jẹ́ 3. Kí n má fọ̀rọ̀ gùn. Màmá yìí wọnú àìsàn lọ. Ọmọ rẹ̀ tó wà lókè òkun tó mọ̀ yìí, tó máa ń fi yangàn yìí, ọmọ yìí ló tọ́jú ìyá yìí. Àbúrò tí ó wà nítòsí ìyá yìí, òun ló gbé lọ sí ilé ìwòsàn. Òun náà kẹ̀sìrè obìnrin ni. Wọ́n ń bẹ lọ́hùn ni. Kí n má fọ̀rọ̀ gùn. Màmá yìí mà gbẹ́mìí mì. Màmá yìí kú, ó padà sílé. Ìyẹn ni pé ó padà sọ́run. Ibẹ̀ ni gbogbo wa ti wá, ibẹ̀ náà là á padà sí. Ṣùgbọ́n ká máa rántí pé ilé ayé agbé ni o. Ìtàn ló máa padà dà. Màmá yìí ò rògbẹ̀yìn nígbà tó ń jẹun tó ń jẹ, tó ń gbà ń lé lọ́wọ́ ìkejì tó fi ń bú ìkẹta. Kí n má fọ̀rọ̀ gùn. Ó wá kọ àti ṣòkú. Èyí tó wà lókè òkun, ó ní wọn ò fún un láàyè láti wá. Ó ní wọn á sẹ̀ǹdì owó, kódà ó ní wọn á sẹ̀ǹdì millions. Èyí tó jẹ́ ọmọ bàbá mi, ẹ rántí pé mo sọ pé ṣe ló ń bí wọn kiri. Àwọn yẹn sọ pé ṣe bí ìwọ nìyá yàn láàyò, ìwọ náà ni kó lọ sìnkú. Ó ní ẹ má jẹ́ á jẹ́ orí bẹ́ẹ̀, ẹ má jẹ́ á wò wa màmá wa, ẹ má jẹ́ tàn yín. Àwọn méjì tó kù yarí o. Èyí ríràn wọ́n lọ́wọ́, wọ́n náwọn ò fẹ́ owó ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ní àkókò tá a fi ń kó ìtàn yìí jọ, ẹ jẹ́ mọ̀ wípé òkú màmá yìí ó ti pé ọdún 5 nílé ìgbókùúsí. Ṣé wọ́n fẹ́ yún tà ni? Ọmọ rẹ̀ tó wà lókè òkun yìí, ẹ jẹ́ mọ̀ wípé òun ló ń fowó ṣọwọ́. Ó ní kó sáà gbé síbẹ̀.
kọ́ sáàgbé síbẹ̀ gẹ́gẹ́ bóhun tá a ṣe ìwádìí dé. Àwọn tó ní ilé ìgbókùúsí yìí wọ́n sọ pé ó tó gẹ́ kó wá gbókùú ìyá wọn kúrò ńbẹ̀. Ẹ̀kọ́ tó wà ńbẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dì mú. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ò ní ibùjókòó ní tilé ọlọ́kọ̀dé, ìyẹn ò túmọ̀ sí pé kọ́lá yín ó bàjẹ́ o. Torí pé ìtàn lòun tẹ̀ ń kọ́lẹ̀ lónìí máa dà. Ìtàn nílé ayé jẹ́. Gbogbo ẹ̀dá tó jẹ́ pé ó ń fìkan wé kan ni, o ò kì í rántí ọjọ́ àti sùn. Ẹ jẹ́ á máa rántí ọjọ́ àti sùn. Òkú ọdún 5 nílé ìgbókùúsí tí wọ́n ń pè ní mọ́ṣúárì tí wọ́n fẹ́ yan tà ní. Ọdún 5, 365 days times 5. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí, ẹ bá mi share, ẹ wo iye tó jẹ́. Tó bá jẹ́ pé màmá yìí mọ̀ pé bí ọ̀la òun ṣe máa rí rèé, tàbí bí ẹ̀yìn òun ṣe máa rí rèé, ẹ jẹ́ mọ̀, á ti so àwọn ọmọ yìí papọ̀ o. Kò ní ba ẹ̀yìn wọn jẹ́. Bẹ́ẹ̀ ni kò ní fìkan wé kan. Bẹ́ẹ̀ ni kò ní wò pé ìkan ló jẹ́ èèyàn jù kan lọ. Ọmọ ò yàtọ̀ sọ́mọ o. Ẹ jẹ́ á tọ́mọ wa nítorí òní kọ́, nítorí ọ̀la ni. Ṣómìwá Emmanuel, mo tún ti wí tèmi ní ìkànnì HMTV. Ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́. Lágbára Ọlọ́run, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi ò ní di. Ẹ bá mi share ẹ̀, kẹ́ ẹ bá mi like ẹ̀, ẹ bá mi fọ́n ká. Lágbára Ọlọ́run, Elédùà àkókò fọ́n ire kàn yín, a ò ní dààmú. Ní ọjọ́ mìíràn ọjọ́ ire, Ṣómìwá Emmanuel, out.